Jehovah, fún mi lágbára. Jehovah, fún mi lágbára. Agbára tó borí oṣó. Agbára tó borí ajẹ́. Agbára rẹ̀ táyé kò lè dojú kọ. Jehovah, fún mi lágbára. Jehovah, fún mi lẹ́mí rẹ̀. Jehovah, fún mi lẹ́mí rẹ̀. Ẹ̀mí rẹ̀ tó borí oṣó. Ẹ̀mí rẹ̀ tó gbàgbára lọ́wọ́ ajẹ́. Ẹ̀mí rẹ̀ tẹ́ni bí ò lè dojú kọ. Jehovah, fún mi lẹ́mí rẹ̀. Jehovah, Jehovah, fún mi lágbára. Jehovah, fún mi lágbára. Agbára rẹ̀ tó borí oṣó. Agbára rẹ̀ tó borí ajẹ́. Agbára rẹ̀ tẹ́mi òkùnkùn ò lè dojú kọ. Jehovah, fún mi lágbára. Mo mọ̀ dájú pé tí n bá ti pé Jésù lótìtọ́, mo mọ̀ dájú pé tí n bá pé Jehovah mi lódodo, mo mọ̀ dájú pé ẹkún gbogbo àtẹríba o. Mo mọ̀ dájú pé tí n bá pé Jehovah lódodo, mo mọ̀ dájú pé tí mo bá pé bàbá mi lótìtọ́, mo mọ̀ dájú pé tí n bá pé Ẹlẹ́dàá mi pẹ̀lú òdodo, mo mọ̀ dájú pé ẹkún gbogbo yóò tẹríba o. Mo mọ̀ dájú pé tí n bá pé bàbá mi lódodo, gbé mi wọ̀ bàbá Olúwa, gbé mi wọ̀ bàbá. Gbé mi wọ̀ bàbá Olúwa, gbé mi wọ̀ bàbá. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí, gbé mi wọ̀ bàbá. Gbé mi wọ̀ bàbá Olúwa, gbé mi wọ̀ bàbá alágbára. Gbé mi wọ̀ bàbá Olúwa, gbé mi wọ̀ bàbá. Ẹran ara kò lè ṣiṣẹ́ yìí, gbé mi wọ̀ bàbá. Ẹ jẹ́ ká gbàdúrà o. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀ léní ení èjì èjì ẹ̀ta ẹ̀ta. Kò síjà, kò sí wàhálà. A fẹ́ fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni, a dẹ̀ fẹ́ fúnra wa ní ìkìlọ̀. Nítorí pé Bíbélì mi jẹ́ kí n mọ̀ pé ègbé ni fún ẹni tó rí ibi tó ń pe ibi tó ń pè ní ọ̀nà òtítọ́, tó dẹ̀ ń pe ọ̀nà òtítọ́ tó ń pè ní ọ̀nà ibi, ọ̀nà ìparun. Olúwa Olódùmarè kó jẹ́wọ́ agbára ẹ̀ lórí ètò tàṣálẹ̀ yìí, kó jẹ́wọ́ agbára ẹ̀ nínú ilé ayé ẹnìkankan wa. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò
èmi náà ni mo máa wá, ẹ̀yin ni mo máa bá, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, tìpátìkúùkù tí Jésù ṣáà lọ mi mọ́ yín lọ́rùn ṣáá pé gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ni. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe, ọ̀nà tẹ́lẹ̀dùnmarè là sílẹ̀ fún mi ni mò ń tọ̀, nítorí pé ẹ̀mí Ọlọ́run Jèhófà ń bẹ lára mi, torí tó ti fi àmì òróró yàn mí. Ó ní kí n bọ́ síta kí n máa kéde ọjọ́ ìgbàlà Olúwa, kí sì máa ṣe gbogbo ọ̀nà láti tú àwọn tó wà ní ìgbèkùn sílẹ̀, ìgbèkùn oṣó, ìgbèkùn àjẹ́, ẹlẹ́bọ lóògùn, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, àwọn abaniláyọ̀jẹ́ inú ìjọ mímọ́. Ìjọ mímọ́ Celestia yìí tí gbogbo wa ni a máa jọ fọ́, ó jọ kó máa funfun ṣe bẹ́ẹ̀ ni, torí wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn á bá àrọ́bá kẹ̀dẹ̀ ní wọ́n ní òun ni bàbá ìtàn. Ẹ máa wọlé màmí, ẹ kálẹ́, I welcome you all. You are welcome to Olomo Plenty's Sanitizing CCC Worldwide. Starting from Oshoffa's family, it's been going on for some time now. I don't hate anybody. Àfẹ́ni tó bá fẹ́ kórìíra ara ẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́. Mo ń lọ nínú agbára rẹ̀ o Jésù o. Mo ń lọ nínú agbára rẹ̀. Mo máa ń lọ nínú ògo rẹ̀ Jehovah o. Mo ń lọ nínú agbára rẹ̀. Gbogbo agbára ìmọ̀ òkùnkùn bàbá bá mi ṣe wọ́n mọ́ṣẹ́. Mo ń lọ nínú agbára rẹ̀. Bàbá dákun gbọ̀nà ara mú mi dé ibi ayọ̀. Bàbá mo mọ̀ ọ́ lọ́lọ́run mi. Mo mọ̀ ọ́ lẹ́lẹ́dá mi. Gbogbo agbára ìmọ̀ òkùnkùn bàbá bá mi ṣe wọ́n mọ́ṣẹ́. Mo ń lọ nínú agbára rẹ̀, bí gbogbo ayé dìtẹ̀ mọ́ mi. Wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Èmi ọmọ ìjọ mímọ́, mo dìde mo yìn Olúwa. Hallelujah ni orin mi, hallelujah wà nínú ìṣe mi. Bí ayé kọ̀ bíyà, wọ́n ó tẹríba fún Olúwa. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́, ẹ máa tẹríba fún Olúwa ni. Ìjì kì í jà kó dominú àgbọn nù. Iṣẹ́ tí bàbá rán mi ni àṣeyẹ lèmi máa ṣe, àṣeyẹ àṣegbádé ìgbádé ògo. Nítorí pé ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tí ó ń bẹ lẹ́yìn mi. Bẹ́ẹ̀ ni mo sá wọnú ìdè rẹ̀ lọ, mo sá wọnú èdìdì rẹ̀ lọ. Ilé ìṣọ́ agbára ni mo kó síbẹ̀ tọmọtọmọ, tẹbítẹbí, taratara, táyán nù lé mi. Nítorí pé olódodo tó bá sá wọnú bẹ̀, ó láti rí ìgbàlà, ó láti rí ìyè ni. Mo di ìgbàlà rẹ yí mi ká bàbá mi àti Ọlọ́run mi ní ìṣẹ́jú yìí àti ní wákàtí yìí. Gbogbo ẹnikẹ́ni tó bá ń ta ọfà, tó bá ń pe àyájọ́ lórí èmi Olúwatóyìn Ọmọ́tádéṣe Ọbátọ́lá Darlington, tí gbogbo ènìyàn mọ̀ sí Ọlọ́mọ Plenty, lórí ètò tí mo fẹ́ gbé kalẹ̀ ní àṣálẹ́ yìí àti gbogbo àwọn èyí tí mo ti ṣe sẹ́yìn, ogun ọ̀run ò lù wọ́n pín, kí wọ́n kú pín, kí wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn. Àdàbí tó bá jẹ́ pé gbogbo ohun tí mò ń sọ, tó bá jẹ́ pé irọ́ ni mò ń pamọ́ ẹlẹ́dàá ẹni kankan ló kù. Tí mi ò bá parọ́ mọ́ ẹlẹ́dàá ẹnikẹ́ni, tó bá jẹ́ pé ohun tẹ́ ń ṣe ní ìkọ̀kọ̀, àṣírí ìkọ̀kọ̀ ni Olúwa ń tú síta. Gbogbo yín pátápátá, ọwọ́ tó gẹ̀gẹ̀ yín bá gbé, ara yín lẹ máa fi nà. Ẹ máa lu àwọn ọmọ yín pa, ẹ máa lu ìyàwó yín pa, ẹ máa lu ara yín pa. Ọ̀pọ̀ nínú yín ló máa síwí, ló máa ya wèrè nítorí ọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ nítorí pé mo di èdìdì Ọlọ́run ọba Elédùmarè ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo dúró sínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ẹni bá perí mi níbi, ibi ló máa bá o. Mi ò bá ẹnikẹ́ni jà,
ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ máa ń korò létí bí ìjogbo. Wọ́n ní ẹ wá ẹ jẹ́ ká fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́. Wọ́n ní ẹni tó fẹ́ ọgbọ́n ó fẹ́ ìmọ̀, ṣùgbọ́n ẹni tó bá kọ ìbáwí ẹranko ni. Gbogbo èyí tí mo ti ń sọ ọ̀rọ̀ yín láti ọjọ́ tó ti pẹ́ wípé kẹ́ ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣí ọ̀nà rẹ̀ ní mímọ́. Wákàtí náà fẹ́rẹ́ jógí lókù tí olùgbàlà yóò dé tí ò mú ẹ̀mí yín lọ. Kẹ́ ẹ má bàa jẹ̀bi, iṣẹ́ ìránṣẹ́ mi kì í ṣe iṣẹ́ ṣeréṣeré. Mo sì mọ̀ wípé ogun ọ̀run ń bẹ lẹ́yìn mi, ó ń bẹ lẹ́yìn mi, ó ń bẹ ní iwájú mi. Àárín méjì ni wọ́n fi mí sí. Ó ní òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. Ó ní òun yóò máa pa àlọ àti àbọ̀ mi mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Gbogbo ẹgbẹ́ tí wọ́n pé ò fẹ́ ta ọfà fún mi ní àṣálẹ́ yìí, lórí ètò tí mo fẹ́ gbé kalẹ̀ yìí, lórí ìmọ̀ràn tí mo fẹ́ gba Ọlátọ́ṣọ́ Matthew ọmọ SBJ Oshoffa, SBJ Bíléwọ̀ ọmọ Àlàkẹ́ Ìmẹ́kọ́. Tó bá jẹ́ pé ohun tí mo fẹ́ sọ ní àṣálẹ́ yìí, tó bá jẹ́ pé mo fẹ́ purọ́ mọ́ ẹlẹ́dàá ẹ̀ ní kí ẹlẹ́dàá ẹ̀ kó dáa fún mi, ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fẹ́ tú ẹ sílẹ̀ kúrò nínú àjàgà ayé ni, gbogbo èròǹgbà ẹ, gbogbo ìmọ̀ àwọn ibikíbi yòówù kó ti lè mú orúkọ mi lọ, kó ti lè mú fọ́tò mi lọ, gbogbo nǹkan yòókù máa sà ní àṣálẹ́ yìí, kó fi ọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ni. Àṣẹ ọ̀run ògún, àṣẹ tí bàbá tí ọmọ tí Olú Ọlọ́run ẹ̀mí mọ́, kó sọ̀kalẹ̀ bí àdàbà, kó rọ̀ mí ní agbára, kó dè mí ní àmúre kò ṣeé tú, kó lúwa kó wọ́ mi palẹ̀, kó tún mi mọ́, kí ìyìn ògo ọlá kó lè máa jẹ́ ti Olúwa Ọlọ́run ọba Elédùmarè, akọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run. Ìbà, hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa wípé àkàlẹ́ akúdédé wòyí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ wá mọ ògùrọ̀ o. Ògùrọ̀ mi dùn, olódùn, ó láyin, olóyin, ó láyin, ó láyin, ó láyin pérépérépéré. Èmi ò bá èèyàn kankan jà o, àfẹn tó bá ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Nítòótọ́ tí mo bá sọ̀rọ̀, ohùn mi lè ta létí. Tí mo bá ń tàn yín jẹ, ohùn mi á máa rọ̀, a máa purọ́ tanra wa jẹ. Ṣùgbọ́n nítorí pé iṣẹ́ ìránṣẹ́ tèmi kò fún mi ní àyè láti tàn yín jẹ, mo máa fara jìyà kí gbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Mo máa jẹ ìyà, mo máa farajìn. Bẹ́ẹ̀ ni, mo farajìn. Àwọn tí wọ́n mọ ìgbà tí mò ń fi ara jì, wọn ò tí ì kú. Ẹni tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí fún mi kò tí ì kú, ó wà láyé, wà láyé, bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti jíṣẹ́ ọ̀hún fún mi tán, wípé iṣẹ́ tí a rọ́ ikọ̀ ni kì í pa ikọ̀ lára rárá. Ó farasin, ó ń wò mí, ó ń woṣẹ́ Elédùmarè, ó dẹ̀ ń gbọ́ lọ́rùn ga láti ara mi. Ṣùgbọ́n èyí tí a wá rán mi sí, tí ẹ ní mò ń parọ́ mọ́ yín ni, ó kù mí, ó kù Elédùmarè, ó kù adẹ́dà aṣẹ̀dá mi. Ṣùgbọ́n tó bá yẹ pé òtítọ́ ni gbogbo nǹkan tí mò ń sọ, pé mi ò wá láti bá ẹnì kankan jẹ́ bí ò ṣe pé láti gbà yín kúrò lọ́wọ́ ẹ̀mí burúkú, láti gbà yín kúrò lọ́wọ́ ohun burúkú tí ẹ lọ ti ọwọ́ yín bọ̀ torí pé ẹ̀ ń wá agbára tí ò sọnù kiri. Ìṣẹ̀dá mi á dà fún yín o. Gbogbo bí tẹ́ bá mórúkọ mi lọ, òfo lẹ máa mú ń bẹ̀. Gbogbo bí tẹ́ kó òjìji mi dé, òfo lẹ máa mú ń bẹ̀. Àwọn bàbá ńlá yín àkọ́kọ́ tí wọ́n ṣe wọ́n, orí ọ̀rọ̀ mi ni wọ́n kú sí. Bẹ́ẹ̀ ni, torí pé kí ni ẹjọ́ ẹlẹ́jọ́ báyìí lóbi máa kú sí. Ó yàn kò yàn, orí ẹ̀ ló máa kú sí. Orí ọ̀rọ̀ mi lẹ máa kú sí. Gbogbo bí kíbi yóò kẹ́ bá ti lè máa mórúkọ mi lọ, òjìji ara yín lẹ máa rí. Àṣẹ ọ̀run ògún kò yí padà. N kí gbogbo wa ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. I'm your host, Olúwatóyìn Ọbátọ́lá Darlington, aka Ọlọ́mọ Plenty, Lady Evangelist without frontier. Kò síbi tí mi ò lè yà sí, gbogbo ibi tẹ́mi bá rán mi lọ ni mò ń lọ. Ètò tó bá ní kí n gbé sílẹ̀ ní wákàtí kan ní sáà kan ni màá gbé sílẹ̀. Tó bá wù yín kẹ́ gbọ́ kẹ́ mú yìí tó bá ṣe é lò nínú ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé orí kunkun lẹ máa ṣe. Ọ̀rọ̀ yín máa di ọ̀rọ̀ òkété tó dé gbá alátẹ tó wá káwọ́ mórí. Ṣùgbọ́n kémi lè wẹ̀ kí n lè yan kọ̀ọ̀kan.
iṣẹ́ ìránṣẹ́ mi kò ń ṣeṣẹ́ yọ̀bọ̀kẹ́ torí ẹ̀ ni mi ò ṣe gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni láti fi ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹni bá sọ fún mi pé òun sọ pé ó yá o kí n gbà o kí n lọ fi bà tẹni báyìí jẹ́ o àbí kí n lọ fi purọ́ mẹ́ni báyìí kó bọ́ síta kó wá kojú mi kó gbé síta nǹkan tó fi send owó sí mi contract yẹn gbogbo everything kó gbé jáde síta. Ó tiẹ̀ tí ẹni tí mo sọ pé kí mi fún lágbádá báyìí ní àkáǹtì mi káwọn ṣe máa fowó sínú àkàkẹ́ báyìí sọ pé kí ni ẹ fẹ́ wá nǹkan tẹ́ máa rope mọ́ mi lẹ́sẹ̀ kò lè ṣẹlẹ̀ láíláí nítorí pé mi ò yó ṣùgbọ́n ibi ò pa mí. I'm not a coboneer. I'm not a thousandaire. I'm not a millionaire. I'm a billionaire, a comfortable one in Christ Jesus. Owó tí ò pọ̀ tí ò tán, àlùbáríkà ló wọnú ẹ̀. Ṣé ó yé yín? Mi ò nílò láti gba owó lọ́wọ́ ẹnikẹ́ni láti wá bà tẹnikẹ́ni jẹ́. Ṣọ́rọ̀ wa tó ṣó yé mi. Mi ò ní oore ọ̀fẹ́ nítorí pé mo mọ ohun tí mo gbé dání. Ìbínú Olúwa kò ṣe rí rárá. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí mọ̀ bínú Olúwa ọba Elédùmarè kò ní jẹ́ kẹ́ ẹ mọ̀. Olúwa ní tí òṣìṣẹ́ tó ń rán mi tí mi ò bá jẹ tí mo bá ní nǹkan tí mo lè fi dí tí n bá tó bẹ́ẹ̀ kí n má ṣe. Pé òun á máa sọ ọ̀rọ̀ wọn á dẹ̀ máa jáde á dẹ̀ máa kan ọkàn ṣùgbọ́n àwọn kan wà tí ọkàn wọn ti le bíi ti Fáráò torí pé kí ni àti kọ̀ wọ́n sílẹ̀ fún ìparun ayérayé. Kí ẹ má bàa parun ni mo ṣe mú yín ní kankan nítorí pé orílẹ̀-èdè ti bàjẹ́ láti ìdílé Ọ̀ṣọ́fà ni mo ti bẹ̀rẹ̀ ni mo ti mú wá gbogbo ọ̀nà tí mo lè gbà pé kí bàbá mo bí yìí ná to be in safe hands ẹ̀ ń tàn náà against mi. Àdàbí tó bá jẹ́ pé mo ro bí ro àdàbí tó bá jẹ́ pé mo ro ìparun kan Celestia àdàbí tó bá jẹ́ pé mo ro ìparun kan ẹni kankan nínú ọmọ Celestia àbí ọmọ ìdílé Ọ̀ṣọ́fà tó fi okó ẹ̀bí àbí àwọn àsáwọ̀ ọmọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kẹ́ má bàa lọ parun ni ẹ máa nìṣó iwájú lè rò bérò bó ti wù kọ́mọdé kó jí láàárọ̀ kùtùkùtù tó inú oko báyìí ló máa ti bá kùkùtì ẹ tẹra mọ́. Gbogbo nǹkan tó ní kálukú yín ṣì ń kọ ó sì ń já yín jẹ ni tó rọrọ̀ tí mo sọ èsì ọ̀rọ̀ tí mo sọ kọ́ ni nǹkan tẹ́ ẹ̀ sọ kọ́nátìtì ni gbogbo ìtẹ́ ẹ̀ ṣe yẹn ìyẹn bọ́ sẹ́gbẹ́ èmi ò kí báyàn jáde bí ọmọ o mi ò kí báyàn jà kí ni mo fẹ́ bẹ́ẹ̀ jà fún kí ni nǹkan tó ní tọ́lọ́run ọba ò fún mi ní times 100 ẹ̀ ohun tí mo ní ọ̀pọ̀ nínú yín ò ní èmi ní ẹ̀rí ọkàn mo dẹ̀ ní Olúwa mo lólúwa o mo lólúwa ẹ̀rù ò bà mí mo lólúwa ní tèmi mo lólúwa ẹ̀yin ò ní Olúwa ẹ̀dẹ̀ ní ẹ̀rù ọkàn bó ti wù kó kéré mọ́ òun ló jẹ́ kẹ́ máa hùwà wèrè kiri títì ṣùgbọ́n àdàkẹ́ tẹ́tí gbọ́ torí pé àìgbọ́ àwí ìgbọ́ àfọ̀gbà ó máa ń jẹ́ kí ọ̀pọ̀ kó ti ọwọ́ ìka àbámọ̀ bọ ẹnu ni. I'm not here to drag words with anybody. Gbogbo nǹkan tó ní kálukú tí n bá ṣe program tó bá fún mi lésì ọ̀rọ̀ mi directly fine. When I have time I will reply you. Ìyẹn ogún ọdún lọ̀rọ̀ mi tó bá ti jẹ́ pé lórí iṣẹ́ ìránṣẹ́ ó máa ń gbóná fẹ́lifẹ́li ni. Hallelujah. OLATOSHO Matthew, I don't hate you, but I hate what you are doing, what you've dipped your hands into that has turned you to a monster. I've tried my maximum best to stop you. In fact, all of you. Gbogbo ẹ̀yin ọmọ Oshoffa mọ̀ pé máa ń wà lẹ́yìn program. Ẹlòmíì inú yín ti lọ ṣe oríṣiríṣi account tẹ́ fi ń wò mí because I'm not even interested in any of you. Ṣùgbọ́n ẹni tí èmi bá gbé ọ̀rọ̀ ẹ̀ wá tí mo dẹ̀ rí kókó ẹ̀ máa gbé jáde máa sọ. Kò sí kankan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ju pé kẹ́ ẹ bínú ọ̀rọ̀ hùhùn inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Èyí tó sì ń ṣẹnu yámayàmá yẹn ó sì ń jàporó ni.
ìyàwó bàbá Ọlárìndé tó pèrè ní last bus stop èmi àti àlejò o àfi tó bá ń bá ẹlẹ́dàá ìjà lókù mi ò dẹ̀ dédé gbé fọ́tò ọmọ ẹ jáde ìtorí nǹkan báyìí náà ni mo ti rí ìgbà tí ó ti bímọ kó tó di pọ́ sọmọ lórúkọ ni mo ti rí káàkiri inú forums wọn ò lè sọ pé wọ́n rí mi pé mo kọ́mẹ̀ntì ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbé wá sórí Facebook tí wọ́n tag mi mo ní òkè ọmọ tuntun jòjòló káàbọ̀ either by this or by that either by okó ẹ̀gbẹ́lé àbí vitro ìkan ló máa jẹ́ nínú gbogbo ẹ̀ ọmọ ẹ̀ ò ṣẹ̀ mí ẹni tó bá ṣì ń bá mi jà tó bá ń bá àwọn ọmọ mi ṣe kò ṣẹ̀ mí tó bá rá àwọn ọmọ mi tó bá ṣe nǹkan tí kò dá títí bá wọn wí ó ṣẹ̀ mí ó sì nífẹ̀ẹ́ mi ọmọ tuntun jòjòló tó wálé ayé ẹ̀ tó wá ṣayé èmi ò ní nǹkan kan torí ó lọ gbé ẹjọ́ mi ó lọ gbé lọ bá àbúrò mi ní Paris ní France ó dẹ̀ pè mí pé ó fẹ́ jọ́ mi sùn òun pé èmi kí ọmọ ẹ mo kí ọmọ ẹ mo káàbọ̀ sáyé ẹjọ́ ṣéèyàn tún jẹ̀bi pé èèyàn kí ọmọ pé ó káàbọ̀ sáyé mo tún ńgbà tí wọ́n tag mi ní o wọ́n tag mi ẹ ṣá mọ̀ bá ṣe máa ń tag ara wa lórí tá bá gbé nǹkan jáde ok mo dẹ̀ rí fọ́tò oríṣi mẹ́rin mo dẹ̀ mú ti ọmọ yẹn àti ibi tí bàbá ẹ̀ ti gbé dání torí tí bá mú fọ́tò tiẹ̀ náà mọ́ sí bó ṣe máa sunkún náà nìyẹn mo dẹ̀ gbé jáde mo gbé orin Steve Wonder sí Isn't She Lovely kìnìkan I celebrated the poor innocent girl how dare you reported me pé kọ́kìlọ̀ fẹ́mi o kí ló dé tèmi ń celebrate ọmọ ẹ̀ orí pé ó gọ̀ ọ̀dẹ̀ ní ẹ̀ òpònú ni ẹ́ ìwọ ló mọ nǹkan tó ń ṣe ẹ́ ìwọ ló mọ nǹkan tó ń já ẹ lára jẹ ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ ni ẹ́ ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ òun ni ẹ́ ìjọ ti bá máa ṣe wòlímọ̀ fún ẹ ṣe ọ̀pọ̀ tí ń fẹjọ́ mi sùn àbúrò mi ti pẹ́ yèyí ọ̀sáwà Mojísọ́lá o mọ bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ṣe jẹ́ o ìjọ tó bá tún lọ fẹjọ́ mi sùn pé mo ṣe kinní kan àbí mo ṣe kinní kan ṣé ọmọ ìsọkúsọ tó sọ káàkiri nípa mi tí mò ń ṣe bí ẹni pé mi ò gbọ́ mo sì dárúkọ ọkọ ẹ mo sì dárúkọ wọn nínú program tí mo ṣe tí mo ní kí wọ́n contact me because I have an important message from him tó máa tú yín sílẹ̀ nínú ìgbèkù ẹ pè mí o ẹ pè alálàńlá èmi ti ṣe ìtọ́lọ́run ní kí n ṣe I will not come and call you because àti pè yín sílẹ̀ máa ní pé mò ń pe ọkọ yín mò ń toast ẹ̀ òun ni mo ṣe sọ lójú gbogbo ayé. Bàbá Àjòví the same thing I message Bàbá Àjòví lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta he listen mo pè láti bí báyìí mo pè lọ sí Nàìjíríà mo fi direct line ni pé he did not pick my call tí n bá pè yín mo fẹ́ sọ nǹkan tí mi ò lè sọ níta gbangba mo fẹ́ sọ fún yín ni tẹ́ bá dẹ̀ sọ pé ẹ gbọ́ ẹni àmọ̀rí ìbá kú kámọ̀rí náà tẹ̀lé lọ je m'en fous. So èmi ò bá ọmọ ẹ ní anything tó bá tún sì tag mi lọ́la tí mo tún rí fọ́tò ọmọ yẹn bó ṣe 1 year bó jẹ́ 3 months ẹ̀ lẹ́ celebrate tí wọ́n tag mi màá tún gbé fọ́tò ọmọ yẹn màá tún wúre fún torí pé abiyamọ tòótọ́ lè ní. Ìwọlẹ̀ ni tara ń fu ṣó ti yẹ kó lọ jẹ́ kí orí ẹ̀ kó pé mi pẹ̀lú ẹ̀ ò kì í ṣe ẹgbẹ́ àsí ní sàwáwù àbúrò ló jẹ́ sí mi ó lè lọ fẹ́ bàbá arúgbó kan àbúrò ló jẹ́ sí mi kó jẹ́ kórí ẹ̀ pé tó bá tún fẹjọ́ mi sógun ọ̀run máa fẹjọ́ ẹ̀ sógun ọ̀run kò jù bẹ́ẹ̀ lọ hallelujah. As I was saying, ẹ̀yin ọmọ Oshoffa, mi ní nǹkan kan against yín, but the evil spirit tí gbogbo yín tó manipulate gbogbo ilé ayé yín tẹ́ ń jàjà orogún. Ìjà orogún tẹ́yin ń bára yín jà, ẹ fi ń pa àwa ọmọ ọ̀jọ́ mímọ́ lára. Bàbá mo bí iná kẹ̀dẹ̀ ní elétí kan ni wọ́n. Ẹni tó bá kọ́kọ́ rojọ́, òun ló jàre. Wọ́n dẹ̀ sọ pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni.
God is dealing with him in the corner, in the private of his life, in the middle of the night. So when mo ṣe jẹ́ pé mo ran ke ibẹ̀ yẹn, not that I don't know what I can say, not that I don't know things, but Sunday service is Sunday yìí, ó máa tari yẹ́rìyẹ́. Ikú ò ní pa ẹnì kankan nínú wa, àrùn ní gbé ẹnì kankan nínú wa dé. Gbogbo judgment must begin from the inner courts. Orílẹ̀-èdè tí bàjẹ́. OLATOSHO Matthew, till few seconds ago, we've not heard anything about ọmọ tẹ́ ní ó forí gbálẹ̀, orí ẹ̀ fọ́. Wọ́n fẹ́ ṣe operation fún ten sick fún donation. Ọmọ yẹn farajì fún ẹ. And he must not die. That boy must not die at all. Because we are in the month of December. And we know what month of December is. Month of December, anyone anything from ba that is bad. No. Tó bá mọ ẹni tó jẹ́, wàá mọ̀ pé gbogbo àwa tá wà nínú oṣù bàbàbà, ire, ayọ̀, ọlá, ìgboyà ló bá wa jáde. Tó ní kálùkù bá fẹ́ ni kó ní kálùkù máa mú ńbẹ̀. That boy must not buy. We all know the significance of the month of December. My darling, nothing must happen to that boy. Even though I'm a poti wani, it's better die than being alive, but this time around he must not die. Torí ẹ̀jẹ̀ ti jẹ. Báwo ló ṣe ènìyàn ṣe máa ṣubú nínú toilet tó dẹ̀ máa di pé orí fọ́. Orí tó fọ́, ó di pé ẹ fẹ́ ṣe operation fún láì jẹ́ pé Europe pé gáàsì fi sí ní imú. And that boy served you. He served you. He used to be your die-hard bodyguard. Anywhere you go, he goes. He's always backing you up. He's always standing at your back. He got your back 24/7. Bo jẹun kò ní jẹ. Bo mu kò ní mu. Tó bá lọ síbi kan ló kọ́kọ́ máa lọ síbẹ̀ tó kọ́kọ́ máa lọ shadow lẹ̀ fún ẹ. What else do you want? So yẹ kó jẹ́ pé òun la máa sọ pé ó ṣubú ní bathroom. Orí ẹ̀ fọ́ká síbẹ̀. Débi tó máa need the operation. Ó bá sọ pé nǹkan kan ṣe tó need the operation to worth billions. Kò yẹ kó wojú pẹ̀ méjì torí pé he served you. And he took bullets for you. Now, báwo ló ṣe jẹ́ kí n bèrè nǹkan kan, báwo ló ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ náà ìyẹn wọ OLATOSHO Matthew, báwo ló ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ dénú ìdílé Oshoffa tá a fi rí ẹ ní ọmọ torí bàbá mo bí iná ló bí ẹ, you happen to be his ọmọ school kó tó di pé ó fìyà ẹ̀ sílẹ̀ ó sá lọ sí France, gbogbo ẹ̀ la máa tú. Torí nǹkan tí mo bá ń sọ tí mi ò bá gbogbo nǹkan tí mo sọ ló wà documented pẹ̀lú date àti year ni. So gbogbo ètò ní kálukú yìí tá sọ pé ìwọ Benjamin ni ọmọ tí ò ṣe nǹkan kan, ìwọ tán ṣe fi lédìlé nídìí tó ní ìwọ ti fẹ́ 50 nígbà tí ìwọ bá ń claim 50 Benjamin, ọmọ ọdún mélòó ni Tosho, ọmọ ọdún mélòó ni Deborah, ọmọ ló jẹ́ fún mi. My first born and second born, they are not your mates. So gbogbo ya àwọn tó gbogbo ètò jambla yẹn ó fi tú rẹ̀ síta ni ọ̀rọ̀ tiẹ̀ ẹgbẹ́ kan ló wà. OLATOSHO báwo ló ṣe rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ no family yẹn náà. My reason for asking is you are just too devilish. And I wonder, and I kept on asking myself, why
to bet on ending your life in a shameful way, because as you are going, to back continue láti máa tọ ìrìn àjò tó ń tọ̀ yìí lọ, òpin ẹ̀ ò ní ṣe rí. Let me start bubbling your brains with some few points. Ọmọ tí ajẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tán yẹn, tí ẹ̀mí ẹ̀ bá lọ kò burú, nítorí pé ẹ̀jẹ̀ ẹ̀ ti rìn lọ síbi tó jìnnà. Ẹ̀jẹ̀ ti jìnnà. Elédùmarè á dẹ̀ béèrè. A ò bẹ̀ṣẹ̀ rẹ̀ wò, a ò bẹ̀ṣẹ̀ rẹ̀ wò, kó tó wọlé ògo. A ò bẹ̀ṣẹ̀ rẹ̀ wò. OLATOSHO Matthew. Ọwọ́ ẹ kún fún ẹ̀jẹ̀. Gbogbo aṣọ tó ń wọ̀ pátápátá, ẹni tó bá lójú inú á mọ̀ pé ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ọmọ yẹn ti wà contaminated with dark forces you belong to. Gbogbo ẹnu ni mo fi sọ. And I owe you no apology. Ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí. Ọ̀rọ̀ inú ẹ̀mí kì í ṣe life o. Ọ̀rọ̀ ẹ̀mí ìmísí òun là ń sọ yìí. Àgbọ̀n kankan mọ́. Bó ṣì wà láyé ni. Bó ti lọ ni. Everywhere. Àgbọ̀n kankan mọ́. You will not go unpunished as Jehovah Almighty liveth. Point number 2. My CCC members and family worldwide. Video tí Tosho ṣe tó gbé jáde tó ní òun lò ìpè papa àti ìmísí papa. Ọ̀pọ̀ nínú ilẹ̀ jáde lè ń drag ẹ̀ pẹ̀lú ẹ̀. Pẹ̀lú ìbínú àti kíní kan, bàbá olùṣọ́ kan tí ẹ̀ jáde. Láyé, mo ní ìpè tèmi ni mo ń lò, kì í ṣe pé Oshoffa. Gbogbo yín ẹ̀ mọ̀ nǹkan tí OLATOSHO ń sọ̀rọ̀ nípa ẹ̀. Má gbé gbogbo yín débẹ̀ ní kankan lẹ́sẹsẹ. Tó bá wá jẹ́ pé irọ́ ni nǹkan tí mò ń sọ, mo máa gégùn lé. A dẹ̀ máa gbéṣẹ́ kalẹ̀ lé lórí. Gbogbo yín ẹ gbọ́ nǹkan tó ń sọ, ẹ gbọ́, ẹ kò yé yín. Ó Maradona brains yín. Gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní pariwo, oníkálùkù bẹ̀rẹ̀ sí ní jáde, oníkálùkù ń jambla talk. Pé kí ló ń sọ? Èmi ní ìpè mi ni mò ń. Nǹkan tí Tosho ń sọ kò yé yín. Yeah, he said it to ridicule a lot of CCC members worldwide. And ó dẹ̀ turn against it. Nítorí pé ìmísí papa ló ń gba ẹnu ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ burúkú yẹn láti ṣe kíni, láti ridicule before you people that you don't understand. You are not even in spirit. Ìmísí papa ló tí ó yá bẹ̀rẹ̀ sí lọ fẹnu kọ, bẹ̀rẹ̀ sí lọ fẹnu ṣàlàyé, ṣùgbọ́n ó kù péréte tó máa fẹnu ara ẹ̀ sọ nǹkan tó ń ṣe ní kọ̀rọ̀. Ìmísí papa ń tí pé ó máa ṣe àṣìṣe, ó máa sọ ọ̀rọ̀ yẹn débì kan. Ṣé mọ̀ pé ó sọ débì kan débi pé kò sí nǹkan tó burú. Papa òun fẹ́ yàwó 1 million, ó dẹ̀ bí ọmọ 800. Nítorí nǹkan tó ti ń practice lẹ́yìn ilẹ̀kùn tí gbogbo wa ò mọ̀. So
ó ń try láti bastardize gbogbo nǹkan tí papa ṣe kán lè sọ pé òun ni the next thing in line. Ọlátọ̀ṣọ́ Matthew ojúkòrò kì í pojúkòrò jẹ ó rí pé tẹ́jú mọ́ mi kó wò mí re ó rí pé mi ò lo glasses kó ba lè máa rí ẹyin jú mi ni ojú lọ́rọ̀ wà. Ó fẹ́ gba gbogbo ìyà tí bàbá yẹn jẹ nínú igbó ní aginjù gbogbo ìmísí. Wọ́n ní ni omi ò sí ńbẹ̀ wọ́n nígbà tí wọ́n gbé papa kalẹ̀ wọ́n ní rainbow kí náà ti ń pè Òṣùmàrè ó tàn ó bá bàbá wọlẹ̀. Ọ̀nà tí àṣírí ìkọ̀kọ̀ fi lè tú síta ni pé kí a máa tọwọ́ bọ̀ lẹ́nu kó máa sọ ìsọkúsọ. Tí mo dẹ̀ wọ́n nẹ̀ pé you stop it, stop saying all gbogbo yín lẹ máa ń rí tí mo máa ń sọ. Ṣùgbọ́n òye oníkálùkù wa ó yàtọ̀ síra. Mo sọ fún mo ní kó stop sọ bẹ́ẹ̀ kó yé máa gbé microphone dání torí tó bá ti gbé dání báyìí. Ẹ̀mí tó rò pé òun lọ jí yẹn ó lọ jí. Dáa pé kéèyàn máa lọ yín nǹkan jẹ kọ́mọdé máa lọ yín nǹkan jẹ kó máa lọ yín nǹkan jẹ níjọ́ tó bá máa kan egungun tó máa ká léyìn kò ní mọ̀. Yes, papa ló ń tì pé kó fi ẹnu ara ẹ̀ kó fi ba yí ara ẹ̀ jẹ́ láàrin ẹgbẹ́ láàrin ọgbà nítorí pé ìbànújẹ́ ọmọ ló jẹ́. Be careful, my darling. I don't hate you, but you have to come out of this nonsense because ìṣẹ́jú péréte báyìí ló kù fún ẹ. Mo dẹ̀ mọ̀ wípé ò ní gbà. Ọlọ́run bá wà dé jẹ́ kó gbọ́ kó gbà. Tó bá ti gbé mic dání báyìí, ẹ rí kó máa sọ̀sọ̀kúsọ máa jábọ́ ni. Ó máa jambla talk. Excuse me. Ó máa jambla talk, ó máa sọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀kúsọ. Ẹ jẹ́ kí n tún wá gbé wa padà lọ sí ìgbà tí Deborah kú. Ṣé mọ̀ pé ibi tí wọ́n gbé Deborah sí open slate báyìí ni glass ló wà lórí ẹ̀ tí gbogbo èèyàn lè rí. Mo spot àbẹ́là tí wọ́n dè pẹ̀lú màrìwò tí wọ́n jù sínú pósí tí wọ́n jù sínú kinní yẹn. Ṣùgbọ́n èèyàn òpònú èmi ò rí ibi tí wọ́n ti ń dì èdìdì burúkú ni. Ayé máa padà wá síbẹ̀ yẹn o. Ohun tí ṣiṣẹ́ burúkú tí iṣẹ́ yẹn jẹ́ ayé máa padà wá síbẹ̀ ẹ jẹ́ ká ju bẹ̀ yẹn lẹ̀. Ṣé ẹ rántí pé mò ń sọ nígbà tó yẹ kí wọ́n sin Deborah wọ́n sin wọ́n ní wọ́n wá contribution wọ́n lọ gbé sínú yìnyín ẹni tó kúkú cancer ọ̀rẹ́jọ ikú ìnira ni mi ò fi yọ and I'm not mocking her. Ẹ ń wá owó kiri ẹ wá àwọn nànàmú àwọn alárùdálẹ̀ bíi tipa pẹ̀lú gbogbo owó tẹ́ ń gbà ìpín gbogbo ẹ̀ tẹ́ ń gbà káàkiri gbogbo àgbáyé all over the world. Ẹ wòye billions tẹ́ ṣí sílẹ̀ pé fẹ́ fi sin ṣe òkú Deborah. President of the state gan wọn ọ̀nà tó yẹn. Ó nídìí tó fi jìlé kìíní yẹn. Ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Tá a bá débẹ̀ yẹn ayé padà bọ̀ wá sórí. Ṣé mo sọ fún yín mo ní ọ̀rọ̀ ikú Deborah mo náà ṣe máa gbé padà wá lódìndí. Because it was pinned on me pé mi ni mo pa. Àjọ du oko, àjọ du ọjà, àjọ du pẹpẹ, àjọ du nǹkan tí mo máa fi pa. Benjamin ló sọ jáde síta tí gbogbo yín títí kan Rosemary tí mò ń bá sọ̀rọ̀
nígbà tí Deborah tó wà in coma gbogbo nǹkan tó ní kálukú wọn sọ gbogbo ẹ̀ ni mo crop ẹ̀ gbogbo nǹkan tó ní kálukú wọn lọ sọ lórí pages káàkiri. I don't hate all of you, but I have to crop all those things because you don't understand what was happening. Amen. Baba mi Ayileru, God bless you, sir. Ẹ máa fi mí sínú àdúrà. Àmì lórúkọ Jésù. Mo ní Deborah, mo ní ó lọ sí ibi tí a ṣe papa sí ní Ìmẹ̀kọ. Ó mì ilẹ̀kùn yẹn jìgìjìgì tó dẹ̀ ń sunkún. Àwọn tí wọ́n rí tí Olúwa ṣí ní ojú ẹ̀mí, wọ́n ní tòótọ́ ni pé wọ́n rí níbẹ̀. Wọ́n ní tòótọ́ ni wọ́n rí Deborah níbi crypt papa tó wà mí báyìí tó sunkún. Kọ̀ràn kó kẹ́gẹ́ kó lọ sùn, ẹ jẹ́ kó lọ sùn, ẹ lọ gbé sínú yìnyín. Ìmọ́lẹ̀ tó di yẹn, àbẹ́là tó di yẹn, mi ní pè ní ìmọ́lẹ̀ because tó ti kúrò ní ìmọ́lẹ̀ because it's a satanic thing. Mi rí bí tí wọ́n ti ń sin ènìyàn tó jẹ́ Kristẹni tí wọ́n máa pàrokò lé lórí. A máa lọ sí ìjìnlẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ dínkù Deborah. Ohun tí kò ń ṣe tèmi, ẹ lè fún mi léèwọ̀ jẹ. A máa tú gbogbo ẹ̀ síta. Benjamin oní torchlight tó fẹ́ fi tọ́ fùrọ̀ mi síta. Gbogbo ìdílé Oshoffa ló máa jìyà ọ̀rọ̀ tó sọ yẹn. Torí ẹ̀yin lẹ ń tẹ̀fá, ẹ̀yin lẹ ń wọ inú ilé tẹ̀ ń kó ṣàkísára nígbà tí gbogbo èèyàn ò bá rí yín. Ojú sínú glass kíní tó fi ń ṣe lying in state kó tó ti pé ẹ̀ṣẹ̀ wá lọ gbé sínú pósí tẹ́ wá lọ gbé sílẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Èdìdì iṣẹ́ yẹn Àbókù sọ̀rọ̀ ló mọ̀. And OLATOSHO Matthew, I'm challenging you and I'm saying this on a live program today, the 12th of 12, 2024. Èdìdì ní méjìlá. Ìran méjìlá. Ìran méjìlá. Bẹ́ẹ̀ ni Àbókù sọ̀rọ̀ ní OLATOSHO Matthew. Mi ò bẹ́ ìjà, I just want you to stop because ó kù péréte. Kò sígbà tó máa lọ sí crypt papa torí ẹ̀ mo ṣe gbé fọ́tò papa yẹn tí mo máa wá sí, mo máa gbé wá síbẹ̀. Tí ò kí lọ invoke spirit bàbá yẹn. Ó rò pé ó máa wọ̀ ẹ́ lára. It's not done like that. Ó rò pé ìmísí bàbá yẹn máa wọ̀ ẹ́ lára. It's not done like that because Papa God fúnra wọn, we cannot call him a saint. Mi ò bá Papa jẹ́ o. Tó bá dẹ̀ wùn yín kẹ́tún yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní crop, ẹ bẹ̀rẹ̀ sí ní download. I don't give a fuck. Ṣùgbọ́n iṣẹ́ tó Olúwa rán mi máa jẹ. Orí kì í fa àwọn ẹ̀dọ̀ kì í dùgbò tútù pé mẹ́ja lálẹ́ odò kókókó lárọ́ tá mi máa le. Ẹni bá ní kí n kú aṣíwájú mi kú pí. Ẹ rántí pé ìgbà kan ní àgọ̀gẹ́ tí wọ́n ṣe kó tó di pé Deborah kú. Mo jáde mo ní mo rí Papa tó wọ inú bàbá Mobi yìí ná. Mo sọ live. Mo ní ojú
Baba Friday, uncle tí mo máa ń pè ní uncle Friday tẹ́ bẹ̀rẹ̀ sí ní yí sọ́tún tẹ́ yí sósì tẹ́ ní mo bà lórúkọ jẹ́. What is Friday? Jímọ̀ là ń pè, ọjọ́ ńlá. Mo ní mo rí tí a gbé àwọ̀ papa tá gbé wọ̀ láti orí délẹ̀ tó dẹ̀ mira báyìí, ojú ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní younger than his age tó wà nísìnyí. Ìtorí ẹ̀ ló ṣe ń wá gbogbo ọ̀nà láti pa bàbá yẹn. Bó ṣàgbọ́dọ̀ kú ṣáà ni, kò dẹ̀ ní síwájú ẹ̀ kú. Tó bá ní kó kú, wàá máa níṣó lọ́rùn dé ni. Tòótọ́ kò dáa pé kí abiyamọ fojú sunkún ọmọ. Nítòótọ́ ni afẹ́fẹ́ papa tó lọ dà láàmú ní gbogbo ògbà. Nínú crypt mẹ́ngbà tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ bá pa tó máa wọ aṣọ kan báyìí tó máa wọ̀ lọ síbẹ̀. Yéò. Àwọn kan wà tí Ọlọ́run jogún orí ọ̀fẹ́ fún, orí ọ̀fẹ́ t'Ọlọ́run fún mi ló sọ pé iṣẹ́ tóun rán mi sínú ìjọ yìí mo gbọ́dọ̀ máa ṣe ní tipátipá ni. Tìkúùkù. Mo ní Ọlọ́run o, mo ní obìnrin ní mi ohun èlò ẹlẹgẹ́ ni mi. Ó ní òun ò rí mi gẹ́gẹ́ bí obìnrin pé òun rán mi níṣẹ́ ni. Pé àwọn obìnrin kan ti wà nígbà tèmi tóun rán níṣẹ́. Mi ò kì í ṣọmọ sẹ̀lẹ̀, mi ò dẹ̀ gbé pọ́njú wọnú sẹ̀lẹ̀. Owó ni mo rù wọnú sẹ̀lẹ̀. Ìkórè ni mo wá ṣe tẹ́mi Ọlọ́run tó jẹ́ wà rẹ̀. Nítòótọ́ ni afẹ́fẹ́ papa ló fẹ́ wẹ̀ lójijì. Lóru ọjọ́ náà lọ́hùn nígbà tó ń pè ní kíkankíkan. Tó ń lo àyájọ́ burúkú Tosho. Níbo ló ti pàdé àwọn agbára burúkú yìí? Níbo ló ti lọ pàdé àwọn àyájọ́ burúkú yìí? Tó bá jẹ́ pé irọ́ ni mò ń pamọ́ ẹ, kí ọjọ́ ìkúnlẹ̀ abiyamọ kó dáa fún mi. Ṣé rí pé mi ò fi glasses sójú? Kò sọ̀rọ̀ pé bóyá mò ń hide sẹ́yìn kinní kan. Flex tí mo lò yẹn torí pé mi fẹ́ kí kinní ring light kó penetrate ojú mi, ẹ̀yìn ojú mi ni. But yẹn ò ní kẹ́ má rí ojú mi. Ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ kó wá gbé mi ró. Àdàbà ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé mi wọ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tá rán kan tèmi kò ní pakọ̀ láéláé. Níbo ló ti lọ kó agbára burúkú yìí Tosho? Kí ló ń wá kiri? Ọlọ́run fún ẹ lálàáfíà, ó wá ń wá àlàáfíà kiri. I don't hate any Oshoffas. Ẹ̀yin fúnrara yín lẹ ṣọ̀tara yín. Torí pé kí ni? Ẹ fẹ́ gbọ́ òtítọ́. Ẹ ti bá Luciferi múlẹ̀. Ẹ ti lọ tẹ̀lẹ̀ níbi tí ilẹ̀ ti lójú. Ẹ ti lọ jẹun tí kò yẹ ká ẹ jẹ lọ́gànjọ́ òru. Ẹ ti lọ gbé ohun tí kò yẹ ká ẹ gbé lọ́gànjọ́ òru. Ẹ dẹ̀ máa sọ pé hallelujah. Nígbà tó kọ̀tínú láti máa da papa láàmú, ìgbà yẹn ni papa fẹ́ atẹ́gùn gbígbóná sí ẹ. Òun ló yẹ gbogbo ìgbà tó bá fẹ́ lo papa as an illustration, ìsọkúsọ ló máa ń sọ, kàtìkàtì ló máa ń sọ, bí ìgbà tọmọ bá kú lọ́wọ́ adití. Ó tún padà lọ síbẹ̀. Pé ohun tó béèrè fún kọ́ nìyí. Ó fẹ́ ṣe miracle, you cannot do me nothing. Ìwọ ti gbàgbé wípé ẹlẹ́dàá tó mú wá kọ́ ni bàbá yìí mú wá. Bàbá yìí ò fẹ́ kán ṣẹ́ ẹ dànù ní. Ó wá lọ ń dà láàmú.
ó lọ ń dà láàmú ó jẹ́ kí ó fẹ̀dọ̀ lórí òróró níbi tí wọ́n gbé sí. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Jèrímóyàmá, ọpẹ́ lọ́rọ̀ mi tọ́ sí, tó ṣèlérí tó sì mú máa jẹ̀múṣẹ. Ẹ̀yin sọ pé ó ti tán fún mi, Jehovah mi sọ pé ó kù. Ẹ bá mi yọ̀ nínú ìjọ mímọ́, mi ò tí ì di òkú alààyè ọkàn ni mo wà. Ẹ bá mi yọ̀, mo yìn bàbá lógo, òṣò ń lérí. Ajẹ́ ti mí halẹ̀ ọjọ́, òṣò ń lérí. Ajẹ́ ti mí halẹ̀ ọjọ́ pẹ́. Gbogbo yín pòfo lónìí o, pátápátá. Gbogbo yín pòfo lónìí o. Kì í ṣàwàdà, ojú tì yín ojú tẹ̀lẹ́gàn. Abẹ́rẹ́ mi ti lọ kọ́nà okùn tó dí. Abẹ́rẹ́ mi ti lọ kọ́nà okùn tó dí yé. Tèmi dire lójú gbogbo yín o, mo yọ̀ ṣẹ̀ṣẹ̀. Nítòótọ́ ní papa fi tìpátìkùkù ti bínú, tìkára ló fẹ́ afẹ́fẹ́ sí ẹ, òròpó orí nǹkan gbà. Òun ló jẹ́ pé tó bá lànà ìsọkúsọ ló máa sọ, tó bá fẹ́ lo bàbá yẹn láti fi ṣe illustration, rubbish and nonsense ló máa ń sọ. Ew. Woe unto workers of iniquity like you, Tosho. Those people you are manipulating trembles at your orders due to the lies. You told them that Papa ti gbé agbára ẹ̀wọ̀ ẹ̀, ìwọ kẹ̀ láti bó síbò. Nígbà tí wọ́n máa ń lọ síbẹ̀ tó máa ń lọ gbàwẹ̀ tó máa lọ farajì níbẹ̀, Papa gbé agbára yẹn wọ̀ ẹ́ gidi láti máa fi ṣe oríṣiríṣi iṣẹ́. Mírèkù wo ló ṣe látọjọ́ tó ti gbàgbára ọ̀hún fún ẹ? Blunder, stupid talks, nonsense, rubbish. Ló ń bọ́ síta gbogbo ìgbà ló ń sọ. Tó bá ti lè gbé microphone sẹ́nu báyìí, ó máa ṣe sọ́lọ́ ni. Ohun tí a ò bá fúnyàn, wọ́n ní ohun tí a ò bá jìyà fún kì í lè tọ́jọ́, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni, apalára ìgúnpá níye kan. You are a monster. You are a disease. You better sọ̀kalẹ̀ nínú wheelbarrow tó wà yẹn. Kan tó ju ẹ sínú gutter. How can a dead body of many years under the Mother Earth transmit or relate his spirits to you? Tó dẹ̀ mọ̀ pé ibi ló fẹ́ fi ṣe. You keep on calling Papa Saint SBG Oshoffa. Ẹjọ́ torí Ọlọ́run. This is not being rude. A gbọ́dọ̀ gbé òkú Papa jáde. A máa exhume mọ́. Tí a bá sì bá wọn tó bá wà intact, then èmi fúnra mi máa throw party. Máa dẹ̀ telecast yo. Máa pe BBC News. Máa pe BBC Yorùbá. Máa pe CNN. I will fund it because wá ṣe coverage yẹ. Gbogbo European channel ni máa pè síbẹ̀. Then we can call him Saint SBG Oshoffa. Saint tá ń pè yẹn honorary ni. Because
Why can't we call him a saint? On dààmú ó ti bà gbogbo nǹkan tí bàbá yẹn fi lè jẹ́ saint ó ti bàjẹ́. Gbogbo ìgbà ló lọ dààmú spirit yẹn. Well, the remains. Torí ẹ̀mí ti lọ. Ẹ̀mí lọ́lọ́run àwọn tó bá gbà. Ọmọ Oshoffa. Babaláwo tó tàn ẹ́ jẹ, àbí oníṣègùn ni, àbí àfáà ni, àbí wòlíì ni, àbí whatever. Tó sọ fún ẹ wípé ẹ̀mí papa wà lára ẹ, ẹjọ́ ń tanra yín jẹ ni. Be very careful, my darling boy. Yes, I can call you a boy because you are a baby brother to me. Èyí tí mo fi jù ẹ́ lọ gbọ̀ràn ni. Be extremely careful. Kò sí jà lálẹ́ advice la múra wa fúnra wa. My darling, be seriously careful. Kó tó ya wèrè ọ̀sán gan. Tó bá continue wá ya wèrè ọ̀sán gan. Ìwọ ń ṣe ni ṣùgbọ́n wò mọ bí tí limitation ẹ dé. Ṣọmọ ọmọdé a máa try limit ẹ pẹ̀lú àwọn òbí ẹ, a máa try limit, a máa push àwọn òbí ẹ, a máa push àwọn òbí ẹ. Ṣùgbọ́n ọjọ́ tó bá fún ní 40, yóò ló máa mọ̀ pé òun ti kọjá yìí, òun pátápátá, òun ti lose everything. Tosho, be seriously careful. Stop it. Kó tó ya wèrè sígboro. Mi ò ṣépè fún ẹ. Má lọ síbẹ̀ yẹn mọ́. Láti máa lọ lo your satanic incantation. Láti máa lọ fi invoke bàbá yẹn bó ṣá gbọ́dọ̀. Ó gbọ́dọ̀ gbé spirit ẹ̀. Spirit wo ló fẹ́ gbà? Ṣé ó dẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run lókè kó lọ gbà? Lọ bọ́ Ọlọ́run lókè kó lọ gbà náà. Gbogbo ẹ̀yin ọmọ Oshoffa, gbogbo yín pátápátá, I'm challenging each and every one of you. And you, OLATOSHO, àti stupid idiots. Yo. Ó ti ṣí èrè ti pẹ́. Ìwọ dáre tó máa ń wá síbí báyìí, mo mọ̀ pé fake account ni. Ẹ máa tanra yín jẹ. Ẹ máa tanra yín jẹ o. I'm here to warn him. Don't turn it as something bad. Tosho will go publicly mad. And it's going to be a hot one. In a broad daylight. Tí irun orí ẹ̀ tó máa ta kókó lẹ́sẹ̀kẹsẹ̀. Tó máa bugi jẹ. Tí ò bá desist from doing that. Ẹ debunk ẹ̀. Ẹ kọ oríṣiríṣi nǹkan tó bá wù yín. Ẹ gbé oríṣiríṣi nǹkan tó bá wù yín sínú programmative àbí kílẹ̀ nǹkan tẹ́ ń sọ. Tosho fúnra rẹ̀ mọ̀ pé nǹkan tí mo sọ òdodo ọ̀rọ̀ ni, and I'm not fighting him but fighting the demonic group tó ti lọ kí ọwọ́ ara ẹ̀ bọ̀. Kẹ́ má lọ gbọ́ pé ọmọ Oshoffa kan sínwín ó ya wèrè kó má lọ bẹ̀rẹ̀ látorí Tosho. Ṣé mọ̀ pé wọ́n máa ń gbé wèrè wá láti ta wá wò ní nísẹ̀lẹ̀. Tó bá sọ pé ó fẹ́ debunk ẹ̀. Tó bá nírọ́ ní nǹkan tí mò ń pa. OLATOSHO Matthew, I dare you. I dare you. Ó yá tún lọ síbi tó máa ń lọ kó bẹ̀rẹ̀ sí ní ṣe incantation yẹn.
bó ṣe máa ń ṣe ṣùgbọ́n a máa gbé ẹ̀kọ tútù tó ti lo ọjọ́ 9 nínú ewé sílẹ̀ ẹ̀kọ tútù a máa tó yíká script yẹn báyìí a máa tó yíká ẹ̀kọ yẹn á ti wà nílẹ̀ fún odidi ọjọ́ 9 a máa mú yìí tí wọ́n tò láti inú apẹ̀rẹ̀ lókè a máa mú láàrin a dẹ̀ máa mú yìí tí wọ́n fi tẹ́ apẹ̀rẹ̀ tí wọ́n fi kó ẹ̀kọ sí a dẹ̀ máa kó síbì kan fún odidi ọjọ́ 9 tó bá nírọ́ ni mò ń pa dán wò dán Ọlọ́run wò lára mi. I will land. Káwa practice ẹ̀. A kó ẹ̀kọ́ yẹn síbẹ̀. Ìwọ fúnra rẹ̀ wà ńbẹ̀. Gbogbo ojú ayé wà ńbẹ̀. Ìkọ́kọ́ tó tá máa fi kún mi ò ní sọ fún anybody. Ó dọjọ́ náà. Sọ pé rọ́ ni mò ń pa. Dẹ́ mi. Ẹ bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi nípa nǹkan tí mo sọ yìí o. Òpònú kan ti jáde, Tosho will not die in Jesus' name. Jésù ò rán Tosho pé kó lọ di Àbókù sọ̀rọ̀. Mọ̀ gbẹ̀yìn Àbókù sọ̀rọ̀, Paul mà ní. Paul tẹ́mi Ọlọ́run wà lára ẹ̀ tó wá padà di Àbókù sọ̀rọ̀. Ó lọ bá òkú sọ̀rọ̀, wá dẹ̀ tún máa wá sínú church, wá tún máa hallelujah. Wá kó agbádá wá lọ jókòó sínú pẹpẹ. Wá máa ṣe báyìí, wá máa ronú. Kí ló dé tí kìíní yóò ti ṣẹlẹ̀? Kò lè ṣẹlẹ̀ láéláé. Ẹ̀kọ́ yẹn ti máa wà nílẹ̀. A máa lọ síbi tí wọ́n ọ̀dọ̀ yẹ ẹlẹ́kọ̀ọ́ a máa lọ síbẹ̀ ni. I will land. Èmi àti àwọn àgbà 7 la máa wábi tó ti ń tẹ̀kọ́ lọ láàrin ìmẹ̀kọ́ ń bẹ̀. Kì í ṣe pé nìkan máa sọ pé kí n wá lọ rà níbì kan. Àwa kó pamọ́ fún odidi ọjọ́ 9 gbáko. Nǹkan tá máa fi parí èlò yìí bí ò ní sọ fún anybody níbí lórí live. Ọbẹ̀ kì í mì níkún àgbà tí mo fi ju gbogbo yín lọ nìyẹn ẹ̀yin stupid fools yìí. Tosho máa ya wèrè tí ò bá dá nǹkan tó ṣe yẹn dúró. Tó bá wá sọ pé rọ́ ni nǹkan tí mò ń sọ ìpérọ́ ni mò ń pa. Gbogbo ẹ̀yin ọmọ Oshoffa mo challenge yín pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní bully ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi fídíò. Ẹ nìṣó níbẹ̀. Ẹ̀kọ́ yẹn máa wà nílẹ̀ fún odidi ọjọ́ 9. Nǹkan tá máa fi parí èlò ẹ̀. Èmi àtàwọn àgbàlagbà náà lájọ máa parí ẹ̀. O nílò kó sọ nǹkan kan. Wọ́n má worry, fìgbẹ́ sílẹ̀ fàgbépo. Tosho, stop it. Dá dúró. Pẹ̀lú gbogbo ìwà orí burúkú tó ń hù. Wọ́n ní kò sí ẹni tó máa rí wèrè níta tó máa sọ pé bí òun ni. I will not be happy to see you. Kó ya wèrè lọ́sàn gan. Torí iṣẹ́ yẹn ọ̀sán ganrí la máa ṣe. Ìṣe nǹkan tá máa jí ṣe láàárọ̀ àbí nǹkan tá máa ṣe nírọ̀lẹ́. Ọ̀sán ganrí ni tí òrùn bá kan àtàrí. A máa kó ẹ̀kọ́ 9 yẹn síbẹ̀. Nǹkan tá máa fi parí iṣẹ́ yẹn. Ọwọ́ mi ló wà mí ní sọ fẹ́ nìkankan. Àwa tú ẹ̀kọ́ yẹn, wá máa bú jẹ ní kọ̀ọ̀kan. Tó bá bú pé 3 tí ò bá sínwín kó ya wèrè. Ẹ pa ajá, ẹ pa gbogbo nǹkan tẹ́ bá ní fún mi máa. In fact gan mo lè ní kẹ́ lù mí nígi fọ́ lórí. Nǹkan tẹ́ ń sìn ní ṣẹlẹ̀ nìyẹn o. Nǹkan tẹ́ ń sìn ní ṣẹlẹ̀ nìyẹn.
tó fi ń ṣe flenge. Ìwọ joyè Àbókù sọ̀rọ̀. Wà dẹ̀ tó wọ the same sutana, wà wọ̀ wá sínú church. Àwọn wèrè. Wo Kenny tó kọrin Ebeneseri ní Kórè last year. Ó ti pa ògùn ẹ̀ mọ́lẹ̀ wo ní jágbàjàgbà tó kọ lọ́dún yìí. Ìyẹn náà dẹ̀ burúkú. Kálá fẹ́ bá sọ̀rọ̀ ó òun bísí. Gbogbo ọmọ ọjọ́ mímọ́ lápapọ̀. Celestial Church of Christ belongs to us all. And as we speak now, bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, officially and by law, Celestial Church of Christ kò ní official worldwide pastor on Pastor SBG Oshoffa's seat. Gbogbo ẹnu ni mo fi sọ. According to Ilaro's judgment. Tàbá ní kẹ́ yé gborí sílẹ̀ kan máa ta òróró tí ò ní mi sínú tẹ́ kan gbèsè owó dànù. Òtútù máa bèrè gbogbo àwọn owó tẹ́ ń wèsì dànù yìí lọ́wọ́ yín o. Ẹ̀yin ti diaspora. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní Nàìjíríà. Ṣé ti mọ gbogbo àwọn recommendation tẹ́ ń fún iṣẹ́ mọ̀ pé látọ̀dọ̀ Àbókù sọ̀rọ̀ ló ti ń jáde. Iṣẹ́ tí ó rán mi máa jẹ́ kó bàjẹ́ o. Iṣẹ́ tí ó rán mi bá mi káyé má dorí rẹ̀ kodò. Èmi ó gbé Bíbélì mi dání. Iṣẹ́ yìí bàbá ìwọ ló rán mi. Àpáta ayérayé bàbá mi ó máa jẹ́ ìjábọ̀. Tosho lọ símẹ̀dọ̀ gbéjẹ́ forí. Ojú tó ní ti mọ́ ni kò lè sọ pé òun ò mọ́ ni mọ́. Ṣùgbọ́n tó bá tẹra mọ́ nǹkan tó ń ṣe ìwà sínwín lọ́sàn gan wà ya wèrè. Irun orí ẹ máa ta kókó wá ní lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi Ọmọ́tádé ṣe ni mo sọ bẹ́ẹ̀. Alẹ́ kan mẹ́sàn-án péré ẹ̀kọ́ tútù la máa fi ṣe. Ọjọ́ bá kàntàrí. A ní ṣe nínú ilé ẹnì kankan. Ìmẹ̀kọ inú crypt tó ti ń lọ pọ̀fọ̀ tó ti ń lọ pògèdè burúkú lóru yẹn náà láti máa ṣe. Wà lé gbogbo èèyàn jáde ń bẹ̀ wá ló fẹ́ ṣe special prayer. You are my days. Kí ló ṣe é tó fi jẹ́ wípé agbára ń pa ẹ́ bí ọtí? Kí lágbára ń pa ẹ́ bí ọtí? Kí ló ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Torí bàbá EMF kò lè kú ò bá ṣe jù bẹ́ẹ̀ lọ. Kò lè kú. So láti gbéjẹ́ forí ni. Ó mọye ìgbà tán ti náwó ẹ̀ sókè as pastor. Bàbá ẹ̀ ṣubú lé France lásán. Ó ti lọ sí champagne pòròpó ti kú. Ó dẹ̀ tún táàtù. Ọ̀tọ̀sìtọ̀ sí àná ọ̀gbìn. Tó bá yẹ pàrà àta ló ṣe yẹn sí nǹkan. Àmì màmí ẹ ṣé mà. Tó bá yẹ pàrà àta ló ṣe sí nǹkan. Wọ́n pè é pé pásítọ̀ yìí ṣubú ní bátírùmù kìnnìkan wọ́n ti gbé lọ sí hospital pé ẹ wà nínú àwọn ọmọ pé wọ́n fẹ́ jọ ọmọ pé wọ́n gan ló ń ṣaṣẹ́rẹ́ sí bàbá oníbàbà pé kò yìí inú máa gbé. Ṣe bí
Solomon ti fi àyè sílẹ̀ fún ẹ̀sìn ó tún ti rápálá ó tún ti débẹ̀ ó tún ti rápálá ó tún ti ní kó lọ gbé ẹ sípò ìwà àtàwọn bàbá Akíndoyin àbí kí náà ti náà pé Ìdòwú Akíndoyin àti ṣé Amos ni àbí Moses kí lorúkọ wọn ti ń jẹ́ ẹ ti di task force ẹ tẹ́lẹ̀ máa gbà kúrò ń bẹ́ẹ̀ ẹ gbéjẹ forí. Mo fẹ́ kẹ́ challenge mi o ẹ dẹ̀ ká put it into practice. Nǹkan tá máa pèlò sórí kíní yẹn ni ò ní sọ jáde síta. Inú lóko ẹyẹ ń gbé ọbẹ̀ kì í mì níkún àgbà. Ìtẹ́mi fi ju gbogbo yín lọ nìyẹn pẹ̀lú gbogbo òṣì tẹ́ ń ṣe kiri. Flenge ọmọ Oshoffa. Ó dẹ̀ mélòó tó ti múrúkọ Oshoffa wọnú báǹkì tó ti fi kówó jáde. Orí burúkú tẹ́ ń ṣe ni tẹ́ sọ pé bàbá Bánjọ ṣé rí tí bàbá Bánjọ tí wọ́n bá padà sínú MPIC gbogbo àwọn tó jẹ́ pé kí ìmẹ̀kọ yẹn kó dúró tẹ́ ṣọ́gi mọ́ wọn lẹ́sẹ̀ ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ní 2025. Ẹ wá mú ògùrọ̀ jàre. I remain your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, the only evangelist that has no frontier. Àwí kòkó lójú ọlọ́rọ̀, tọ́lọ́rọ̀ bá gbọ́, ó gbọ́dọ̀ tún bẹ̀ ṣe ni tó bá tó fẹ́ gbọ́wọ́ kọ́wọ́ wà kú pí. Ẹ jọ̀ọ́ ẹ fi bẹ̀ yẹn lẹ̀, mo ti sọ fún yín nǹkan tó fa ọ̀rọ̀ wá. Ẹ rọra fi bẹ̀ yẹn sílẹ̀, ẹ rọra fi bẹ̀ yẹn sílẹ̀, ẹ rọra fi bẹ̀ yẹn sílẹ̀. I never insulted the name of SBG Oshoffa. Papa fúnra rẹ̀ ló yọ sí èmi tó rán èmi níṣẹ́ tèmi ṣe. Mo ní èèyàn lọ dà láàmú. Ẹ láti sílẹ̀ gbọ́rọ̀ ni. Mo máa ń like pé tí n bá ń ṣe nǹkan kéèyàn máa fi number 60 kẹ́ máa fi gbé. Image church wo non protect. Image church wo lè protect. Èmi ò sí lára àwọn tó máa ń tọrọ àìjẹ o. You don't need to beg me for anything. I should continue to open the secret of Elvis. Ṣùgbọ́n ẹ fẹ́ ká sọ ti eléyìí. Tẹ́ bá ní secret Elvis ẹ gbé wá. What is good for the goose is good for gander. Ẹ jẹ́ aṣọ tí wọn, ẹ jẹ́ ká sọ tara wa, ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún aláàrẹ. Ó sì jẹ́ pé ọ̀rọ̀ Débọ̀ nìkan ni mo gbọ́dọ̀ máa sọ lórí platform. I don't hate Débọ̀, I just hate the spirit that is using to manipulate people's lives. That is all. Ní o dẹ̀ lè dédé bọ́ sórí kíní kí bẹ̀rẹ̀ sí ní purọ́ mọ́ nǹkan tí mi ò mọ̀ pé ó ṣe, nǹkan tí mi ò rí. Mo gbọ́ wípé àwọn kan tún ti ń plan láti tún gbé padà síbẹ̀. Mo dẹ̀ ti sọ nìyẹn, mo dẹ̀ ti mẹ́nu kúrò ńbẹ̀. I'm not what you people think I am. You can't cook up a story and give it to me without me finding out from 1 or 2 or 3, 4, 5 people before kí n tó wá ṣe program lé lórí tí ò bá yé yín kẹ́ lọ mọ̀. Mi ò bà orúkọ papa jẹ́. Mo ní go and listen to what I've been saying from the beginning. Mo ní before we can keep us calling papa saints. SBG Oshoffa gbogbo ẹnu ni mo dẹ̀ fi sọ. Àwọn ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi máa yé. Nítorí pé Tosho ti lọ bá ibi tí bàbá yẹn sùn ó ti bàjẹ́ pẹ̀lú oríṣiríṣi incantation lóru. Wọ́n dẹ̀ sọ pé tó bá continue ó máa sín ó máa ya wèrè ọ̀sán gan. Mo ní ẹ̀kọ́ 9 la máa fi ṣe. Ṣùgbọ́n nǹkan tá máa gbé sórí ẹ̀mí ò ní sọ fẹ́ anybody lójú gbogbo ayé. Nǹkan tá máa bù sórí ẹ̀mí ní sọ. Why are you telling me that I should to continue talking
open the secret of Elvis. Kò ṣe nǹkan fún mi now. Tẹ́ bá jọ ní personal issue, go and face him. Personal issue ni tí ó bá ti ní ṣe pẹ̀lú ọmọ ọjọ́, nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ọmọ ọjọ́ la rán mi pé kí n máa ṣe. God bless each and every one of us. Gbogbo tó bá sọ pé ìjọ mímọ́ ò ní lálàáfíà, kò ní lálàáfíà tilétilé, ọkàn ẹ̀ ò ní balẹ̀. Tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa mọ́ ẹ Tosho, ìkúnlẹ̀ abiyamọ kó béèrè lọ́wọ́ mi, ṣùgbọ́n tó bá jẹ́ pé tòótọ́ ni nǹkan tí mò ń sọ, ó máa sín, ó máa ya wèrè tó bá continue. Irun ẹ máa ta kókó lẹ́ẹ̀kan náà ni, kì í ṣe pé wèrè wẹ́rẹ́. Wọ́n rò pé ó ti ìyá ó ti tó 70 years ni. Torí irun ẹ máa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo aṣọ ẹ máa kán wá ni bí ìtàparò. I'm telling you something and you are saying kíní. Àbókù sọ̀rọ̀ ní Tosho. Ẹ wá wo sinimá olóríta. Ẹ wá wo sinimá olóríta. Wèrè ló ń wàásù o, ẹ wá wòran. Káṣírí ìkọ̀kọ̀ kó lè tú síta la ṣe gbé mi dìde. Ẹni bá dẹ̀ ní kí n kú, á kú pí. Ẹni bá ní kí n ṣàìsàn, kò ní rè kánná kọrí. Ẹni bá ní kóhùn mi há, á di hùn. Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Kókókó lára ọ̀tá mi le. Torí ẹ̀dọ̀ kì í kú, ẹ̀dọ̀ kì í ṣàárẹ̀. Òró gangan ni Tosho. Ẹ jẹ́ kó rí yín pé Oṣù Àkẹsán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Èpò wẹ́wẹ́ níta Àkẹsán kò ṣe fọkọ́rọ̀, kò ṣe fàdárò tá àbárò àgbọ̀dọ̀ kúrò níbẹ̀. Àìgbowó ọkọ̀ lọ́wọ́ Oṣù, ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ Àkẹsán, á kọ́pa ákájì àgbọ̀rún alákejì lọ ni. Ẹni bá gbógun tì mí á kú dànù lásán. Pí! So ẹ jẹ́ ká padà wálé. Dádì yẹn jẹ́ kí n lọ bínú díẹ̀. Ẹ má bínú. Ẹ mọ̀ pé bínú mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Tí bá tí ń flow bẹ́ẹ̀ yẹn, ẹ má try láti máa understand the topic mi. Ẹ ti ń follow ọ̀rọ̀ mi lọ, but don't twist it. Don't twist it and don't tell me what to do and what not to do. Who to do what. Debo tí ṣe nǹkan kan fún mi. Pẹ̀lú mo ṣe back to back, tí fáìlì tèmi ò bá ń kún mi ń gbé jáde. As Jehovah Almighty liveth, Sunday service máa ta sánsán gan ni. Ẹ jọ̀ọ́, kó ní kálukú bá mi ra, ẹ bá mi ra kínọ́tì, lamboga lọ́dọ̀ yín. Ṣàwámà la máa lò. Ṣàwámà, cabin biscuit. Wọ́n dẹ̀ sọ pé wọ́n máa bá wa pín owó bẹntiró. Bọ̀dé George, wọ́n náà máa bá wa pín owó bẹntiró. Wọ́n máa bá wa gbé wálẹ̀. Kọ́ ló ń jẹ́ kọ́ lè bá wa sọ di 150 naira. Kọ́ fi yẹn ṣe Christmas and New Year bonus fún gbogbo wa. Ọkàn gbogbo wa balẹ̀ lórúkọ Jésù. Alánìtó àti àníṣẹ́kù. Ọdún ayọ̀ lèmi àti yín máa ṣe. Ṣùgbọ́n gbogbo oníbàjẹ́ ayé pátápátá. Orí ahọ́n yìí tó mú. Ìyẹn ṣe wọ̀. God bless you. Ẹni bá robi sí mi bí bàbá o. Ẹ crop ọ̀rọ̀ tí mo sọ yìí. Go and investigate. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ awo mọ̀sínú mọ̀síkùn. Ẹnìkan tó jẹ́ pé awo mọ̀sínú mọ̀síkùn Tosho. Òun náà sọ pé orí ẹ̀ ti fọ́ yẹn. Àdẹ̀mọ̀ bóyá ó ṣì wà láyé, bóyá kò sí mọ́. Bó tiẹ̀ wà láyé náà, ó máa wà láyé bí ẹni tí ò sí nítorí ẹ̀jẹ̀ ó ti jìnnà. I don't just come out and say nonsense. Tí ò ní foundation.
òun ni mo sọ fún yín tẹ́ bá fẹ́ mọ̀ pé tó tọ́ ni nǹkan tí mo sọ nípa Tosho wípé Àbókù sọ̀rọ̀ ni ẹ̀kọ́ tó ti wà nílẹ̀ fún ọjọ́ 9 péré la need guy ja Michael ẹ ti ẹ̀dánṣẹ́ ìránṣẹ́ mi wò lẹ́ẹ̀kan torí gbogbo ìtajọ́ ń tàun síra wa yìí ẹ jẹ́ ká jọ lọ sórí field ẹ̀yin wèrè. God bless me. I love you all with the love of Christ. I appreciate you. Be good to yourself. Ẹ mọ Ọlọ́run tẹ́ ń sìn. Ẹ má jẹ́ ká sáré ká kánjú tu Olúọ̀rán ìgbà ẹ̀ kò tó fún papọ̀ lẹ́ẹ̀kan náà báyìí débi tá a máa sọ pé a fẹ́ fi sebẹ̀. Ìgbà Olúọ̀rán tẹ́ bá fún pọ̀ tẹ́ bá ti fún papọ̀ báyìí kò kún ọwọ́ kò tó sè lọ́bẹ̀. Kí ló ń wá kiri pẹ̀lú gbogbo owó tó níyẹn náà pẹ̀lú gbogbo owó aláta owó elépo owó oníyọ̀ ìwọ papa bí abilulu ẹ̀ òun ló ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ rubbish and nonsense ni pé kó máa fi ara ẹ̀ ṣẹ̀sín lọ. Inú mo máa ń sọ pé kó yé máa gbé microphone dání tó bá ti gbé microphones báyìí kí ni yẹn máa ru ni wàá wá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu. See you all very soon. I love you too, my darling. Becca, I love you. I love each and every one of you. I'm citing each and every one of you from different Kinimbi by. Hey, my PA, I cite you. Hey. Bami Aileru, ẹ má bínú ẹ̀yin lẹ gbọ́ nǹkan tí mo ẹ̀yin lẹ jẹ́ kí n lọ bínú kékeré ńbẹ̀ yẹn. A lè pe papa money sense. Nítorí Tosho ti lọ dọ̀tí ibẹ̀. Ẹ jẹ́ ká gbé papa jáde. Tí papa bá ṣì wà lódìndí, we continue calling him saints because the man is in a serious agony. Me sọ pé the body o, me sọ pé the remains o. I'm talking of spiritual side of it now. Taba ezume, taba ṣì bá lódìndí. Then ẹ̀rí iye èèyàn tó máa kú níṣẹ̀lẹ̀. Mo ti ẹ̀fẹ́ ká ti ẹ̀gbé kinní yẹn jáde. Tó bá tó gbàgbá sùn lọ yẹ kó máa wọ bẹ̀ ní kọ̀ọ̀kan nínú ẹ̀yin agbásẹ̀lẹ̀ yìí ẹ máa wọ bẹ̀ ní kọ̀ọ̀kan nínú ẹ máa wọnú crypt yẹ kẹ́ máa jáde ní kọ̀ọ̀kan nígbà tá bá gbé òkú papa jáde ẹ máa wọ bẹ̀ ní kọ̀ọ̀kan kẹ́ máa jáde atọkùnrin àtobìnrin kẹ́ máa wọ bẹ̀ kẹ́ máa jáde òkú á sùn ní mẹ́kọ. Èmi Olúwatóyìn ni mo sọ bẹ́ẹ̀. God bless you. I don't hate anybody. I don't hate anybody. And as for ìyàwó Baba Ọlárìndé, the so-called kí ló ti pè rẹ̀, bus stop whatever. I have nothing against you, but ìwọ ló mọ nǹkan tó ní against me. Ìwọ àti Débọ̀ irọ́ tẹ́ pa ṣe mọ̀ pé mi ò tí gbé yẹn jáde. So ọmọ ẹni wọ́n tag mi ni. Wọ́n tag mi mo dẹ̀ rí. Mo dẹ̀ fi orin Steve Wonder mo fi welcome ẹ̀ sílé ayé. Isn't she lovely? Isn't she beautiful? Mo dẹ̀ korúkọ mo ṣe tag mi pẹ̀lú gbogbo orúkọ ẹ̀ ni mo ṣe rọra kọ síbẹ̀. Mi ò yọ nǹkan kan kúrò ńbẹ̀. So why are you reporting me pé mo èmi ò kì í ṣọ̀rẹ́ ẹ̀. Ọmọ ẹ lọmọ ọmọ tí wọ́n bí ọmọ mi ni tó lọ́mọ ṣẹlẹ̀ ni. Ọmọ àgbà ṣẹlẹ̀ ni. Ọmọ àgbà ṣẹlẹ̀ ni. So kò sì sẹ́gbẹ́ kan I don't want to be your friend and I don't want to know you. Ṣùgbọ́n ọmọ yẹn ọmọ ṣẹlẹ̀ ni. Ọmọ ṣẹlẹ̀ ni. Ṣẹlẹ̀ aṣọ funfun ikọ̀ náà ló dọ́gba wá pọ̀. So kò rọ̀dọ̀rọ̀dọ̀ ẹ kò sẹ́gbẹ́ kan. You senseless idiot.
Hallelujah, jare. God bless each and every one of you. Be happy with what you have. Don't search for what will destroy your life. Ẹni tó ṣògùn àìkú fún ẹ ṣóhun ti kú rí. Mo béèrè ni o. Ẹni tó ṣe ògùn àìkú fún ẹ ṣóhun ti kú rí tó jí sáyé. Wọ́n ní kó máa ṣe ṣùgbọ́n ti abuse ẹ. So one force. Wá sínwín wá ya wèrè. Tó bá stop ẹ. You must be stopped. Be very careful. Tosho. Egun tá bá kẹ́kẹ́ tí ò bá gbọ́kẹ́. Òòṣà tá bá gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀. Òpópónà ló ti máa gbàgbájú ìgbámú. God bless each and every one of us. Hallelujah.